kí ló wá dé tó lóyè ọba Ìlọrin tí wọ́n ń jí lọ sontu láàárọ̀ kùtùkùtù níjọ́ sátọ̀dẹ̀. òun àti kan Shaitan shaman àwọn méjèèjì ní wọ́n jọ lọ olóyè ọba solution kan ni ọmọ kéwu bàbá lágége kí ló dé ìjẹ́ tí wọ́n bú bàbá lówóró ta ló gbé ọ lọ police station. ọjọ́ tó bú bàbá wa àgbà mọ́fọwọ́radé ta ló fọlọ́pàá àrẹ́sì rẹ̀. ọjọ́ tó bú bàbá wa àlùbùnìyáwí bàbá wa sàrújí ọjọ́ tó bú wa ta ló fọlọ́pàá mú ọ. ọjọ́ tó wọlé wúrìdí tó tẹ́ bàṣùbàṣù ta ló fọlọ́pàá mú ọ. ọjọ́ tó bú bàbá wa àgbà ṣéhùn lórí àkí ta ló fọlọ́pàá mú ọ níjọ́ náà. ọjọ́ tó bú bàbá wa àgbà Sheikh fọ́lọ́nsọ́ àmáhùnláì ọjọ́ tó bú wọn tàlẹ́ni tó fọlọ́pàá àrẹ́sì rẹ̀. àfá àgbà ìzẹ́gbè lákàtà ọjọ́ tó bú wọn tó lálàsẹ wọn tó ń sọ fún wọn wípé bájá bá ń gbó àmà ń ṣẹ́gi náà lẹ́nu ni ta ló fọlọ́pàá àrẹ́sì wọn ta ló fọlọ́pàá àrẹ́sì rẹ̀. kí ló wá dé gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ dìde tó yẹ kẹ́ sọ ìgbógbó ọ̀rẹ́ sì dákẹ́. ẹ wá ní gbogbo tí ń jọba bàbá lágége ẹ mọ̀ fọlọ́pàá àrẹ́sì wọn ni ẹ mọ̀ fọlọ́pàá tírẹ́tì wọn ni. ǹjẹ́ bẹ́ẹ̀ àrẹ́sì wọn láyé sẹ́dẹ̀ àrẹ́sì wọn láti kìyàmà. ọjọ́ tó gúnmọ̀ lánàá Sheikh Adam tó níyàmù lánàá Sheikh Adam ìyá àfàgbà ojú ọ̀tún wọn báyìí ni wọ́n fi ṣe àṣejẹ́ fún mọ̀ lánàá Sheikh Adam tí Sheikh Adam fi mínímà ta ló fọlọ́pàá mú ọ níjọ́ náà kò sí. kí ló wá dé tó lóyè ọba Ìlọrin tí wọ́n ń jí lọ sontu láàárọ̀ kùtùkùtù níjọ́ sátọ̀dẹ̀. òun àti kan Shaitan shaman àwọn méjèèjì ní wọ́n jọ lọ olóyè ọba solution kan ni olóyè ọba wàláyì solution kan. ọjọ́ tí a bú Dáúdà Adébísí ọjọ́ títí bú mọ̀lá náà Mudeerul Markaz ṣé Mudeerul Markaz fọlọ́pàá àrẹ́sì àbí wọ́n tẹ́rẹ̀tì rẹ̀. ọjọ́ tí Salman Abdullahi Al-Adabi ọjọ́ títí bú Mudeerul Markaz ìdí ẹgbọ́n nìkẹ́kẹ́ fọlọ́pàá tẹ́rẹ̀tì rẹ̀. ọjọ́ tí Abdul Gafar ọjọ́ títí bú Mudeerul Markaz tààlẹ̀ gbọ́ tó fọlọ́pàá dẹ́rù bá. bẹ́ẹ̀ bá ṣe dáadáa wallahi ààrẹ ò ní tìyàn. bàbá wa gba Mudeerul Markaz abiyamọ ni wọn. èyí tí Dáúdà Adébísí ń tọ́ sọ nípa Mudeerul Markaz ọyọ kẹgbàgbé rẹ̀ sẹ́wọ̀n ni. èyí tí Salman Abdullahi Al-Adabi ń tọ́ sọ nípa Mudeerul Markaz bí Mudeerul bá ṣe abiyamọ ni ọyọ kí wọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n ni. ọyọ kẹgbàgbé ẹ̀ sẹ́wọ̀n ni. Mudeerul kéré ní ayé wallahi Mudeerul Markaz abiyamọ àfá abiyamọ yàbí yíyẹ ọlọ́run wallahi wò kéré ní ayé. àmọ́ wọ́n kẹ́rọ pẹ́tẹ̀ ẹjá fi wọ́n lẹ̀ kò yé wọn ni. gbogbo àwọn táwọn ń sọ látàárọ̀ yìí tálẹ́lé tó àrẹ́sì wọ àbí tálẹ́lé tó fọlọ́pàá mú wọ olóyè ọba kò sí. ẹ̀wọ́n fọlọ́pàá ẹ̀fẹ́ wálẹ̀ mọ́ gbogbo tó jẹ́ Mudeerul Markaz ẹgbẹ́ wọn lọ sọ fọ́ ni ẹgbẹ́ wọn lọ sọ náà ni ẹgbẹ́ wọn ọ̀páyán àpáyàn a sì gé orí èèyàn a sì fi àdó sí ìyàn lápò lágbàjágbá bóò ló jẹ́ báyìí ló jẹ́ àmọ́ ní tẹ́rù fi ń gba kówọ̀ tayọ wípé kò sí olódodo mọ́ láyé. ẹni tí ó sọ wípé ṣẹlẹ̀ kó ní báyìí ìjẹ́ ìjọ́ tó fi àdó sí àfá àgbà lápò ìjẹ́ ta lọ sọ fún kò sẹ́ni tí ó sọ òdodo mọ́. nísìnyí náà ni wọ́n máa sọ aláìṣẹ̀ tí wọ́n sì máa sọ ẹni tó ṣẹ̀. ìsìnyí náà wọ́n máa sọ ẹni tó dàrí wọ́n sì máa sọ ẹni tó ṣe kíni tó lẹ́bi. tẹ̀bí Nàìjíríà ni láwọn tó já sí pé wọ́n ti gba owó láwọn tó já sí pé wọ́n ti fún lówó gbogbo àwọn tí àfá aládò gbogbo wọn lẹ́yìn tí olóyè ọba tó bú ẹ̀ṣọ́ fún mi ọmọ ta lọ́wọ́ àrẹ́sì rí ọ̀pọ̀ wọn ti kú nínú àwọn tó ti kú òun ni àfá àgbà táǹpẹ̀ ní ìmámù Maraba bàbá wa ìmámù Eléwú lọ́bọ́dá ẹ̀ṣọ́ fún wa ní táwọn bí ní pé ìwé mu Ọlọ́run nù
ìwọ nu ọlọ́run nu làwọn ẹni ọlọ́run tàná wí. Bàbá àgbàmọ́ fowó ra dé ìwọ nu ọlọ́run nu. Bàbá wa sẹ́yìn fọ́lọ́run sọ àmọ́hùn láì wà níyì ọlọ́run. Ìtí wọ́n wí nígbà tó bú wọn ìwọ nu ọlọ́run nu ni. Bàbá wa àgbà zéhùn lórí akíyè wà níyì ọlọ́run tí ò ní àdàlú nínú sí olórí akíyè wà níyì ọlọ́run tí wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ orin táyé sáfà níbẹ̀. Nínú orin wọn ni yàrá dídálà ìlà tẹkínà tún ní náláyì ràmátà wà kó bìzà sí ìrìnláyì wọn látẹ̀tẹ̀ mìtì ìlà àmàdíkà sọ ìhà wà níyì ọlọ́run ni mo láyé sí olórí akíyè. Ẹgbẹ́ bí bàbá yẹn ṣe kídímọ̀ ẹ̀sìn wọ́n wá ṣe kídímọ̀ àwọn ẹni wọ́n ṣe kídímọ̀ mọ̀ láti ṣíkẹ́ alájì Ibrahim bí wọ́n ṣe wá ṣe é tèmi kẹ́nì kan wá jáde kọ́ wá búrò láti ṣe òun níwà kíìm oníwà mẹ́ta náà fi wá sí yí àmọ́ wà wúwà fìlà ákẹ́ láti àmọ́ wà àdọ́lù sẹ́bìnà gbogbo ẹni tó bá ti fọ́ lójú láyé náà fọ́ lójú láyé kìámọ̀ ni ẹ sọ fún mi lẹ́nu àfá yìí lẹ́nu àfá náà ó ní ẹ sọ fún mi ànẹ́bì ìwé ọlọ́run gbé ìṣẹ́ tó fọ́ lójú rí mo lábẹ́ ṣe ìwé àkíìmù tóbi nínú ayé ìgbà náà ayé mọ̀ wá ìjọba mọ̀ wá ní olùfẹ́ ìdọ̀ ó bú ní olùfẹ́ ìdọ̀ náà ó sì bú ní ìlànẹ́sẹ̀ ìwé ìràkíw bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí ń sọ bó ṣe wá bú gbogbo wọn tó ní tàlẹ́ni tó fọlọ́pàá halẹ̀ mọ́ tàlẹ́ni tó chájì rẹ̀ sí kọ́ọ̀tù láti ń sọ yí pé kò sí òdodo mọ́ àwọn tí ó sì sọ òdodo kò sí mọ́ láyé bí òdodo bá ń bẹ láyé ni kọ́ máa kéwú ọmọ bú àfà ọmọ kéwú ẹni tá a pè lọ́mọ kéwú tó sì gbà kọ́mọ kéwú lòun kọ́mọ wá bú olóore rẹ̀ ọwá ń ṣe fáàrí ibi tá a dé yìí kò sẹ́ni tó lè sọ wákalẹ̀ la ilaha illallah jàbáàrù tóbi jù ọ́ lọ lásìkò tiẹ̀ kí ló padà gbẹ̀yìn jàbáàrù wọ́n padà sọ kalẹ̀ kẹ́yìn ayé rẹ̀ ni jàbáàrù àkọ́kọ́ ẹni tó ra mọ́tò fún bàbá wa gba chief imam of Ìlọrin níjọ́ tó sọ pé bóyá ní tọ́lọ́hùn jẹ́ tó ní bóyá ní tàwọn àfáà jẹ́ fúnra ara ọlọ́run lọ́sọ̀ kalẹ̀ láyé àdá dépò tẹ́lẹ̀ ìkẹ́ni máa sọ pé ibi tá a dé yìí ibi tá a dàgbà dé yìí ibi tá a ṣe kíní dé yìí ta ló lè sọ wá kalẹ̀ mọ́ ogun tí ọ̀dá sínú ilé àfáà rẹ̀ òsìn tí ọ̀dá sọ́dọ̀ mọ̀ lánàá ṣẹ́kẹ̀ Adam ẹ̀sọ́ àfáà wa ẹ̀sọ́ wọ́n di bẹ́ẹ̀ ti dà inú ti yín dùn ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ ń lọ ẹ̀ ń bọ̀ ẹ̀ mọ̀ pé tí ọ̀padà gbé yẹ̀yẹ̀ yín nípa ẹ̀rí padà lọ ẹ̀rí padà bọ̀ mọ́ni bí ẹ bá lọ wojú àǹfà olóyè ọba lónìí wọ́n lọ yẹlẹ àzìmọ̀ ìbànújẹ́ ti kọ bàbú sí wọn lójú báyìí mùdírù ló fi ilẹ̀ ni ṣé mùdírù ló fi ilẹ̀ ni àbẹ́yìn sọ fún mi ṣé mùdírù ló fi ilẹ̀ ní tí ń fi ilẹ̀ àbíwọ̀ wọ́n lọ ìtọ́ba mẹ́lẹ̀ rò dáadáa ẹnà wo olóyè ọba ẹnà wo àfà aládò ìbànújẹ́ báyìí wọ́n lọ́wọ́ ti jáde lójú àfà láti ń sọ yí pé Mudeerul Markaz wọn lọ wúmọ́ra o wọn lọ tọrọ àforíjì Mudeerul Markaz òsì kó fẹ́rà kan lọ sí wúmọ́ra láti lọ sàsáwọ̀ tí ń sọ̀rọ̀ ẹfẹ́ dákó wá lákẹ́ ẹ̀rẹ́ ti pí ọlọ́run lóhun ìsá alábòsí wallahi ọlọ́run ìsá alábòsí wallahi summa billahi ọlọ́run ò ṣe tán àwọn alátara wa amúlùwà ní ò ṣe tán ọlọ́run ò ṣe parọ́ fún ọba àgbà múra jù bẹ́ẹ̀ lọ wà láyẹ̀ sọ́kè ọba àṣẹwú múra jù bẹ́ẹ̀ lọ ọba àkú òní múra kọ́ ọ̀lọ́ takúṣọ́lọ́ ìwọ́n níbẹ̀ wallahi ẹ̀sọ́kè ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ yìí kàṣàkàṣà ní o kéṣekéṣe gẹ́gẹ́ ń bọ̀ ẹjẹ́ ń sọ fún yín wallahi tí ìfìmù wallahi summa billahi tí ìfìmù ẹ bá ṣí ẹ fógámù yìí ẹ tí ìrí kẹtẹba kéṣekéṣe lórí wallahi kàṣàkàṣà ń bọ̀ ẹ gbọ́ nǹkan mi tébù ọgbà kó wáyé pé babalágéjì òsì ní pàwọ́ mọ́lẹ̀ o babalágéjì èso nírọ́ wallahi babalágéjì èso nírọ́ ẹ wá ń lọ so 2 ẹ ń lọ so 7 ẹ ń lọ so 9 nítorí kíni bọ́ bá jásí pé eré òdodo lẹ́gbàá kí lè ń gbọ́ ọlọ́pàá kìí sí tó bá jásí pé eré òdodo lẹ́wà kí lè fẹ́ àrẹ́sì àwọn èèyàn sí kí lè sọ pé kí lè gbé àwọn èèyàn sí bẹ́ẹ̀ ni lórí bú kan náà ní pè nínú ààrẹ lọ́wọ́ àwọn ìgbẹ́ lọ́wọ́ mi ní sọ fẹ́ mi pé gbàgbà òun fẹ́ bẹ̀rẹ̀ lórí ìdásọ̀rọ̀ kan bí
òun fẹ́ kí wọ́n bá òun ṣe ní wáàsí nílẹ̀ látò lè kọ́dírì èmi àti àìsọ lọ́wọ́ èmi àti èyí mọ́rí ọkàn mẹ́sẹ̀jì mi olómi mi wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nílẹ̀ látò lè kọ́dírì o wọ́n fẹ́ kí wọ́n bá òun ṣe wáàsí aago 12 ni wọ́n sì fẹ́ kí n dé aago 12 mo fẹ́ kí n dé lẹ́yìn bá ń bẹ lórí òdodo kí ló dé tẹ̀yìn èèyàn bú fáwọn ọmọ bàbá lágége àwọn ọmọ bàbá lágége àìsè lórí bú ọmọ olórí ni wá àwọn ọmọ bàbá lágége àti ń ṣe lórí bú wàláhì olórí ni wá bó bá sì padà yá kò sí bó ṣe lè wù kọ́ pé tó wàláhì òdodo padà fojú hàn. lóòrùn fọ́ìdọ̀ oníwọ̀nù ọlọ́run lóòrùn akil oníwọ̀nù ọlọ́run bàbá wa mọ́fọ̀wọ́radé oníwọ̀nù ọlọ́run bàbá wa ní bàbá wa àgbà àmọ́kùnlá ìfọ́lọ́sọ́fà àgbà wọ́n ní wọ̀nù ọlọ́run mọ̀lá lẹ́sẹ̀kù sàláàtì wọ́n ní wọ̀nù ọlọ́run ẹwà lẹ́sẹ̀ ò ní ké wàláhì ọba àti gbogbo ojú ayé gbáwẹ̀ kéèyàn sọ̀rọ̀ burúkú sáwọn ẹni ọlọ́run àwọn wíta láì wí ẹ̀wọ̀n fọlọ́pàá ẹ̀fí tẹ́tẹ̀ àwọn bàbá lágége bó bá jẹ́ sí pé ní òótọ́ rẹ̀ wà ẹ̀ ṣe fìdájọ́ rẹ̀ fọ́nà àwọn wo fídíò àfọ́ aládò àwọn fídíò olóyè ọba lánàá ìwọ̀n ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ àfọ́dodo ẹ̀dákẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ mọ́ wàláhì bàbá lágége ní àmọ́ sọ̀rọ̀ mọ́ torí pé bàbá lágége kọ́ lọ́wọ́ wà níṣẹ́ ó ẹ̀ sí pẹ̀lú mi ẹ bá ṣe ẹ̀fẹ́ gbàgbé yìí dáadáa bàbá lágége ní àmọ́ sọ̀rọ̀ mọ́ torí pé kí ni bàbá lágége kọ́ lọ́wọ́ wà níṣẹ́ àwọn tẹ́yìn ránṣẹ́ lẹ́yìn sọ pé kí wọ́n dákẹ́ àwọn tẹ́yìn ránṣẹ́ lẹ́yìn kí wọ́n dákẹ́ bàbá lágége ò lè sọ fún wa wípé ẹ dákẹ́ mọ́ sọ̀rọ̀ mọ́ torí pé kìí sàwọn kìí ṣe bàbá lágége lọ́wọ́ wá sẹ́ bàbá lágége ò fún wa lówó dátà báwọn ọmọ ti ń ṣe ń gbowó dátà ìkan nínú àwọn ọmọ yẹn sọ ó láwọn wọ́n fáwọn ní 20,000 naira owó dátà lọ sí ọ̀sẹ̀ bàbá lágége ò sọ fún àwa wọn ò fẹ́ nìkan lówó bàbá lágége ò kẹ́ nìkan kúṣẹ́ fúnra ara Ọlọ́run ló gbé wa dìde pétọ́ ẹlọ jí ọmọ ogun fún bàbá lágége bàbá lágége gbogbo tó léwu olúwa mi sọ àpadà sí búdá ọlọ́wọ̀ ní jẹ́ báyìí bàbá lágége ò ní kú fọ́tayọ̀ kí ni mo wá sọ mo ti sọ fáwọn ọmọ mi mo ti sọ fún kálukú wọn gbogbo ẹni tí bá rúkú bàbá lágége ní ó síwájú bàbá lágége kú ni bàbá lágége kọ̀bá wà kú tán kí bàbá lágége náà tẹ̀lé ẹwà níyà ẹwọ̀rọ̀ kọ̀bá wà kú tán kí bàbá lágége wà tẹ̀lé ẹwà níyà ẹwọ̀rọ̀ la ilaha illallah muhammadu rasulullah wallahi etí ń ṣẹlẹ̀ nísìnyí ń ṣe ń bẹ́ẹ̀rù bá gbogbo àwọn àkọ́bọ̀n kéwú etí ń ṣẹlẹ̀ báyìí ń bẹ́ẹ̀rù bá gbogbo àwọn àkọ́bọ̀n kéwú ń sọ báwọn kẹ tẹ́ bá fi lè mọ̀ ọmọ ìtẹ́ni mò ń kọ́ tó láti bí ọdún márùn-ún tí ọmọ kọ́ padà wá mọ̀ ọ́ kọ́ wá dájú ọ̀tá kò ní gẹ́gẹ́ bí àfáà yìí náà ṣe fẹ́ nílé kí ń tọ́ kọ́kọ́ lọ tí ọmọ kankan bẹ́ẹ̀ àfáà táwọn sọ yìí olóyè ọba ó nílé kí ń tọ́ kọ́kọ́ lọ wàláyì tàláyì kọ́ mọ́ kẹ́kẹ́ tó fi dé mẹ́kàs ẹnu díẹ̀ tó mọ̀ ní sèé wàláyì mẹ́kàs ló ti rí ìjẹ́wò lára mọ̀ lánàá ṣẹ́kà Adam wàláyì ọlọ́ fi ṣe fún kí ni ìwọ́n wá dìde ẹ̀wọ̀n gbúmi lánàá ṣẹ́kà Adam ẹ̀ ń bú ọmọ àfáàgbà olóore tiwa ọmọ olóore tiwa bàbá tiwa gbogbo ẹni tẹ́ bá fẹ́ kó ẹ náà kó wa lọ àpàyàn ẹ̀gbọ́ wàláyà àpàyàn àṣìbú fọ́wà náà àṣìṣeré pé àbáyẹ̀ sùn lẹ́yìn ọ̀rọ̀ yìí náà pé lẹ́yìn òdodo wàláyà balẹ̀nu wà ní kọ́dà kọ́ jẹ́ sí pé ọ̀bẹ kẹ́ẹ̀mẹ́sà mútímútímá kẹ́ẹ̀mẹ́sà gbìmìyà tí lóòmúra wàláyà wà lálẹ́kẹ̀ yìí ẹ̀wọ̀n lọ múra ẹ̀lọ gbàgbé ara yìí sí múra nítorí bàbá lágége ẹ̀lọ tọrọ àforíjì ọlọ́run kan ẹsẹ̀ ẹni tẹ́ ẹsẹ̀ àfikẹ́ bẹ̀rẹ̀ mo lára ṣe kàádà ibẹ̀ yẹ́ sọ̀rọ̀ kọlù àfàgbà ní mo lára ṣe kàádà tí ò ṣe kọlù ẹni wá wo olóyè ọba ń sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún wa gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún wa ọlọ́run ní fi kẹ́kẹ́ sí yín mo fẹ́ kẹ́ mú mọ́tọ̀ kẹ́ mú ọ̀rọ̀ yẹn o gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún wa ìkẹ́kẹ́ ò ní ṣe gbogbo ń tẹ́ sọ ní náà kọ́dà àbọ́wá já sí pé èyí tí ọba ní lápá lára yín bí ọba ní lápá lára àwọn ọmọ yín ọlọ́wọ́ wọn láàyè yìí ọlọ́wọ́ kiri ààrẹ dànù ìwọ́n náà ti mọ̀ pé nìkan ò ní fèsì mẹ́ríkàs kọ́mọ̀ ní àpẹyẹ bú lára
èèyàn ò ní kọjú sáyè ni mọ́ tó dùn ní jù ni ẹni tá à ń sọ yìí náà ọmọ bí Mọ̀lánà Sheikh Adamu ṣe tó ọwọ́ àmọ́ iṣẹ́ tí Mọ̀lánà Sheikh Adamu ṣe ọmọ bí Mọ̀lánà Sheikh Adamu ṣe tó nípa èèyàn ò ní dájú ìtàkọ́bẹ̀ kí nǹkan mọ́ ṣe ní fi ń dùn ní gbogbo ẹni tẹ́ jáde tẹ́ ń gbé Mudeerul Markaz wọ́n sì pé onífà kan náà jáde ó lẹ́yìn Mọ̀lánà Sheikh Adamu ọ̀dà sẹ́yìn àbá àgbà ní ọ̀dà ní àbẹ́yìn bàbá tó bí ọlọ́mọ Mudeerul Markaz la ilaha illallah muhammadur rasulullah àfá gbà fún gbogbo ilẹ̀ Yorùbá afẹ́nifẹ́ri àfá abiyama àfá aláàánú àfá onítìjú oníwà pẹ̀lẹ́ wallahi kò sẹ́ni tó ní sí fàwọn tó palẹ̀ Mudeerul Markaz ẹ̀sùn Mudeerul Kadiri lókè tí bàbá wa Mudeerul Markaz ó jáde sọ̀rọ̀ ẹ̀sùn wọn Kadiri ni torí bẹ́ẹ̀ àìsí òdodo ọ̀rọ̀ bọ́bá yìí ló fi di pé gbogbo ọmọ Mudeerul gbogbo àwọn tá a jẹ́ ọmọ wa lẹ́ni kan máa ń sáfù ní ìwé wàláì a nígbàgbọ́ ó sì yé wa dájú wípé wàláì ẹlẹ́sẹ̀ ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ ṣèbádéwọ̀ Ọlọ́run ni àdéhùn Ọlọ́run ni torí bẹ́ẹ̀ ẹ lọ stop rẹ̀ ìyẹn kó wọn ẹ máa gbé wọn lọ sún 1 ẹ gbé wọn lọ sún 5 ẹ stop rẹ̀ solution kọ́ òun àbọ̀ olóyè ọba ó sì yára ìgbọ̀rọ̀ báyìí bí ìbànújẹ́ bá kọ bàmú sí olójú àbí bí ìbànújẹ́ bá ń bẹ lára rẹ̀ sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọmọ tó ṣe mọ́ ó yẹ kọ́ ọmọ tó ṣe wallahi Mudeerul Markaz ní parọ́ mọ́yàn sẹ́kọ̀ọ́ pọ́lọ́ òun fi búra ni mọ́ Mudeerul ni babalágége tó ní parọ́ mọ́yàn fún kíni alẹ́ sọ tí ń ṣẹlẹ̀ èèyàn sọ tó yẹ ṣe Mudeerul Markaz wallahi ìwé kí ń parọ́ mọ́yàn olóyè ọba ẹ tètè wá solúṣẹ́ ẹgbẹ́ wọn kọ́ ní solution bẹ́ẹ̀ gbé wa ibi tó bá tún gbé wa láti ṣe fídíò mẹ́ ibi tó tún gbé wa lẹ́nu náà á tún ṣe fídíò mẹ́ àfi tí ọba tẹ́lẹ̀ yìí lọ́rùn wa lókù ẹ tún wá gbé wa kẹ́ ẹ tó dáyà mọ́rẹ̀ ẹ gbé wa sí kẹ́ ẹ tó dáyà mọ́rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé bàbá Alágége ohun ètò ìṣẹ̀lẹ̀ àrífín o mẹ́sẹ̀jì kan tí kan pass mẹ́sẹ̀jì kan tí kan pass gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pẹ̀lú babalábàbà àwa tá ń jáde tá bá ti pè lóde àbí wọ́n gbé máìkì lé ọ lọ́wọ́ tó wà ní Mudeerul Markaz ṣé bàbá rẹ tó àfọ olóyè ọba ǹjẹ́ bàbá tiẹ̀ tó láyéláyé ìwọ tí mo bá tún gbẹ́bẹ̀ lẹ́nu rẹ ọkà àbùkù ọkà yálàjẹ àbùkù nígbà tó já sí wípé eléyìí burúkú ọwọ́ ara ti lẹ́fà àgbákò wọlé sí lórí àfáà tí ẹ wà jáde tàì jáde ètí ń ṣẹlẹ̀ yíkọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ èyí ń bú àfádà ṣé wọ́n lè bú babalábàbà tiẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ pàwọ́ rẹ̀ kọ́ ọmọ pa àwọ̀ rabú tí wọ́n lè bú babalábàbà tiẹ̀ bẹ́ẹ̀ àmúlò orí tiwa aláàánú tiwa ni Mọ̀lánà Sheikh Adamu ẹni tó gbé wọ́pọ̀ ní ọ̀gbọ̀n ẹni tó gbé wọ́pọ̀ ní ojú dúdú ẹni tí ò jáde wọ́n bàjẹ́ ẹni tí ò jáde wọ́n pẹ̀tí ẹni tí ò jẹ́ ká kó wa máa ọmọ gáràjì òun ni Mọ̀lánà Sheikh Adamu olóore wa bẹ́ẹ̀ ni ọba mọ Sheikh Adamu lólóore àwa mọ Sheikh Adamu lólóore àwọn àtẹwà jáde ti ṣẹlẹ̀ yìí kẹ́kẹ́kẹ́ eléyìí bú ọwọ́ rẹ̀ nígbà tó láàfá tó ṣe fi hàn ìkan náà ọmọ òpónú kan òun náà jáde ó ní bíjà bá wá parí tán láàrin bàbá Mudeerul Markaz àti àfá aládò níbo láfojúsí níbo láṣọ fún ìpàwà tẹ́lẹ̀ aláṣọ gbogbo níbo lẹ́fẹ́ tó wà èyí sọ pé wá tún jáde kìámà ẹ̀yìn bàbá Alágége ní tòótòsí àwọn sọ fún mi pé mi ní kí n fojú sí ọ̀dọ́ bàbá bàbá ẹ̀yìn ní fojú sí ẹ̀yin lè bú ọmọ yìí ẹ̀yin alátẹnujẹ ẹ̀yin lè bú tí ò ní dáa fún ẹ̀ sọ pé mo làwọn fojú sí bíjà bá parí tán ó gbè mọ́ wa kọ́ parí àmọ́ ẹ jẹ́ kí eléyìí bú ọ̀rọ̀ pé eléyìí bú lòun ẹ jẹ́ lórí ọ̀rọ̀ pé eléyìí lòun ṣèbíjà náà lọ parí tẹ́ẹ̀fẹ́ lẹ́yìn wọlé sí ọmọ olóore wa lára ṣèbíjà náà lẹ́yìn parí tẹ́ẹ̀fẹ́ lẹ́yìn ṣe jàǹdá fún ọmọ olóore tiwa àbíjà kọ́ ẹ̀ tí wọ́n ń gbá kó tó parí àwọn ènìyàn má parí àmọ́ kò ní dìífù mọ́ tó ń gbé bàbá Alágége gbọ́jù yìí lọ bàbá Alágége lákàlù oṣù ẹ̀gbọ́ níjọ́ tí wọ́n ń parí ìjà fún wọn tí wọ́n mú àfà olóyè ọba tí wọ́n mú lọ Markaz ní Mudeerul ọba gbàgbé náà gbogbo wa yìí aládùúgbò àlà Mudeerul Markaz pọ̀ gbogbo wa yìí náà ládùúgbò àlà Mudeerul Markaz wàhálà wọn pọ̀ níjọ́ tà ń sọ yìí fẹ́ tí àfà wa Adam yáyà Fúlàní àwọn ẹ̀mí sì wọ́n ti ń dára wọn lẹ́bi
ní pé báwọn bá mọ̀ pé ń tẹ́sẹ̀ fáfá àwọn ní sáwọn mú ìwọ̀n mẹ́kàsì padà wọ́n mú ìwọ̀n mẹ́kàsì tán ẹgbẹ́ tẹ́sẹ̀ mú lórí wádà ẹ̀wọ̀n nígbà náà ẹ fi gbogbo yòókù lẹ̀ fọ́lọ́ ẹjẹ́ kọ́lọ́wọ́ dá sí ìgbà wọn lọ́wọ́ ní dá sí tẹ́lẹ̀ ẹ̀yin lẹ́sọ̀ fún wa nítorí ti dá sí kọ̀ dá sí báyìí níbi ọlọ́run ṣẹlẹ̀ lórí àní késekése lẹ́yìn wà lọ́yìn kàṣàkàṣà ń bọ̀ tí mo tó wà láì gbogbo gbọ́mọ́ tí ń sọ̀fà kàṣàkàṣà ń bọ̀ ẹ̀ tí gbọ́ kẹkẹ bá nínú ọ̀rọ̀ gbọ́rùn èèyàn sọ méjì lórí nẹ́ẹ̀tì mẹ́fà ya wà láì bí ọba gbọ́ ẹ̀rẹ́ kẹta nẹ́ẹ̀tì ọ̀nà lọ́yẹ̀ ni orí nẹ́ẹ̀tì alànà babalágége kìí parí mọ́rẹ̀ babalágége kìí jẹ́ àrámù babalágége kìí salábòsí babalágége kìí ṣe ṣèyí sọ̀run mẹ́sẹ̀jì fún ẹ̀yìn tẹ́ ń sọ yí pé ẹgbogbo ẹ̀yin babalaba kìíní kan àwọn baba yé tí wọ́n tó bàbá Mudeerul Markaz àwọn baba yé tí wọ́n tó bàbá àà bí bá ṣe láwọn baba tí wọ́n tó bàbá wa Sheikh Adam àgbà àmọ́ ìwọ́n ń dákọ̀ àwọn olóyè ọba wọn láì bàbá mi ó ṣe ní bàbá rẹ̀ láì kìyàmà kọfáàmù lẹ́gbẹ̀ yẹn náà èyàn ara ìjáfà ìyẹ́ra kìíní kan fún bàbá tiẹ̀ gbéyìí ti rí nù